Aláròyé máa wí o. Inú ewu la wà pẹ̀lú bí ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn kò ṣe ṣiṣẹ́ lọ́sùn Gómìnà Adeleke. Gómìnà Adémọ́lá Adeleke ti ké gbàjarè wípé ó ṣeé ṣe kí àwọn agbébọn tí wọ́n ń fojoojúmọ́ ṣọṣẹ́ nípínlẹ̀ Kwara báyìí ó ya wọ ìpínlẹ̀ Ọ̀ṣun tí iléeṣẹ́ ọlọ́pàá kò bá tètè tú àwọn ọmọ àjọ Àmọ̀tẹ́kùn sílẹ̀ ní kíákíá. Nínú àtẹ̀jáde kan tí Adeleke fi síta nípasẹ̀ agbẹnusọ rẹ̀ Malam Ọláwálé Rasheed ló ti sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó tún ṣẹlẹ̀ nílùú Ọ̀rá Ìgbómìnà láìpẹ́ yìí fúngbà kejì jẹ́ nǹkan tó mú ìfura púpọ̀ dání tó sì pè fún ìgbésẹ̀ kíákíá. Ó ní ètò ààbò ìpínlẹ̀ Ọ̀ṣun wà nínú ewu báyìí pẹ̀lú bí àwọn ọlọ́pàá ṣe ti ọ́fíìsì àjọ Àmọ̀tẹ́kùn tí wọ́n sì mú àwọn lọ́gàálọ́gàá wọn ṣàkólò láti nǹkan bí oṣù 5 sẹ́yìn. Adeleke ní àìsí lẹ́nu iṣẹ́ àwọn Àmọ̀tẹ́kùn báyìí jẹ́ kí àlàfo ńlá wà nínú ọ̀rọ̀ ètò ààbò káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun, ó sì ń fún àwọn jàǹdùkú àti ọ̀daràn láǹfààní láti ṣe bó ṣe wù wọ́n. Ó ní iṣẹ́ ribiribi ni àwọn ọmọ àjọ Àmọ̀tẹ́kùn ń ṣe pàápàá ní àwọn ìlú típínlẹ̀ Ọ̀ṣun ti pààlà pẹ̀lú àwọn ìpínlẹ̀ mìíràn. Ìdí sì nìyẹn tí wọ́n fi máa ń sọ wípé àlàáfíà wà lọ́ṣùn. Gómìnà Adeleke ké sí ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun láti tètè dá sí ọ̀rọ̀ náà kíákíá kó tó di wípé àwọn agbébọn yóò rí ìpínlẹ̀ Ọ̀ṣun bí ibùba wọn. Ó ní kí àwọn ọlọ́pàá ó gbé àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n wà lákọlò wọn lọ sí kóòtù dípò bí wọ́n ṣe dá wọn gúnlẹ̀ sí Àbújá, kí wọ́n sì ṣí àwọn ọ́fíìsì wọn tí wọ́n ti pa nípínlẹ̀ Ọ̀ṣun. Adeleke sọ síwájú sí wípé àlàbọ̀rùn ti fẹ́ di ẹ̀wù lórí ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ Ọ̀ṣun báyìí, nítorí náà kí iléeṣẹ́ ọlọ́pàá wá nǹkan ṣe sí i. Ẹ ń rántí pé lẹ́yìn wàhálà tó ṣẹlẹ̀ nílùú Akínlàlú níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ lóṣù kẹsàn-án ọdún yìí níbi tí Àmọ̀tẹ́kùn ti yìnbọn pa èèyàn 3 níléeṣẹ́ ọlọ́pàá láti Àbújá tí àwọn ọ́fíìsì Àmọ̀tẹ́kùn pa lọ́ṣùn tí wọ́n sì kó lára àwọn ọ̀gá wọn lọ sílùú Àbújá. Lóṣù kejìlá ọdún yìí làwọn agbébọn ya wọ ìlú Ọ̀rá Ìgbómìnà. Wọ́n jí òṣìṣẹ́ fẹ̀yìntì níléeṣẹ́ àjọ aṣọ́bodè kan gbé lẹ́yìn tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ sì san ọ̀pọ̀ mílíọ̀nù ni wọ́n tó tú sílẹ̀ lágbègbè Kwara. Níbẹ̀rẹ̀ oṣù yìí wọ́n tún jí àwọn èèyàn 2 mìíràn gbé nínú ìlú kan náà tí kò sì tí ì sẹ́ni tó gbúròó wọn di bí a ṣe ń sọ yìí. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.